ṣàlàyé fún wọn, ká ṣàlàyé fún wọn. Àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o. Ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá. Ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. Ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare. Ká ṣàlàyé níbi tí a tún máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. Fún àlàyé ẹ kàn sí wa lórí Ká ṣàlàyé, àlàyé ní bàbá ọ̀rọ̀. Thank God it is Friday. Yes, kú palẹ̀mọ́ òpin ọ̀sẹ̀. Mú kí èrè yẹn kó tó ta síbi pé Adejoke tó wá ti gbọ́ ń pa ìnáwó báyìí tí ẹ máa nà ní. Bẹ́ẹ̀ ni torí pé bá ṣe wáyé gan ẹ má gbàgbé pé èní ni àṣekágbá gbogbo wẹ̀jẹ̀wẹ̀mu ti Kújọ rẹ̀ gbajúgbajà olórin ètò jáde láyé ní bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn. Ọmọ wọn ìkan lára wọn jẹ́ ọ̀kan pàtàkì tó jẹ́ ọ̀rẹ́ wa tó súnmọ́ wa. Ẹ̀gbọ́n náà wà ní orí à ń gbóhùn sáfẹ́fẹ́ ẹ̀yìn Àyẹkẹ́ Kújọ rẹ̀ tábà ti ṣe tọ́ báyìí à ń kọ́ wọ́rìn lọ bẹ́ẹ̀ ni a mọ̀ pé ibi tí bàbá lọ ọ̀run rí ni torí àwọn ọmọ tó fi sẹ́lẹ̀ gan ọmọ lálùbáríkà gbogbo wọn a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Anẹ́kàtọ́ Adejoke Bakare lórúkọ tèmi ẹni fẹ́ gbàgbé. Ó ti láìka ara mi ti wà níbẹ̀ jù. Ṣé ní bó ṣe ti gbọ́ pé ìníṣẹ́ àná wà ń bẹ̀ yẹn ó lé kéńkà ọkùnrin ẹ̀ wà mẹ́ tẹ́ bá wo gèlè ẹ̀gùn ẹ̀ sí mọ̀ ẹ wo Thank God it's Friday náà jàre ẹni ọjọ́ Jímọ̀ ọjọ́ olóyin. Ẹ káàbọ̀ sórí ètò yẹn Ká ṣàlàyé lórí Kaftan TV níbi tá a ti ń ṣe gudugudu méje ohun ìyàyà mẹ́fà. Ẹ wò lè ní a máa ṣe ní kọ́mọ́kọ́mọ́ torí Adejoke òyìn jẹ́ ìsinmi ó lọ bí wẹ́jẹ́wẹ́mú lẹ́tí mọ̀ pé ó wà ń bẹ extra lòun bẹ́ẹ̀ ni àti ní kẹ́ máa pè wá ó wà ń bẹ extra lòun àti ní kẹ́ máa pè wá ká máa bá yín gbé síta bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ máa pè wá Ọláyínká Afọlábí lórúkọ tèmi lórí ètò Ká ṣàlàyé lónìí. Ẹ káàbọ̀ ẹ kú ìjókòó ẹ máa bá wa ká lọ. Wọ́n á tún pọ̀ tó ta sí yín padà pé ẹ kú ìjókòó lọ́jọ́ lẹ́ẹ̀kan sí òbí tẹ́ tí ń wò wá. Ìyẹn tí iléeṣẹ́ wa ọwọ́jẹ̀ tó jáde àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè pé ìfẹ́ tẹ́ ní sí wa Ọlọ́run tí ìpa náà fẹ́ wa Ọlọ́run lè ní pa náà láéláé. Àmín o àmín. Bàbá tí a lọ ṣe eru fún eru bẹ́ẹ̀ni eruku fún eruku erùpẹ̀ fún lónìí pẹ̀lú àṣẹ Ọlọ́run Elédùmarè kò ní sí ikú tẹ̀lé ń tẹ̀lé. Àmín. Pẹ̀lú àṣẹ Ọlọ́run lẹ́yìn ikú bàbá àṣekún oore àníkún oore àníkún ọlá ló máa jẹ́ fún àtọmọ àtẹbí àtàwọn tá a jẹ́ olólùfẹ́ wọn kọ́lọ́run bá jókòó bá wa dẹ̀lẹ̀ rí fún wọn iwájú tó kọjú sí kó máa dùn ṣẹ́wárí èyí tán fi sílẹ̀ kó má ṣe bàjẹ́ àtaya àtọmọ àti gbogbo olólùfẹ́ wọn kí àlàáfíà kó máa gbé. Ẹ wo bàbá lives on ni o bàbá ṣì wà nítorí pé tẹ bá ṣì ń gbọ́ àwọn orin wọn lọ́lọ́kùn òjọ̀kan á dàbí ẹni pé bàbá tún ṣẹ̀ṣẹ̀ ń kọ́ ni. ní ìbájẹ́ ní kọ́ fún yẹn gbé wa wọlé ṣùgbọ́n kó bà ní kò tí ì bàjẹ́ ẹgbẹ́ wa máa ṣe àdúrà gbogbo bóyá 40 days àbọ̀dún kan á lè máa tẹ àtọ́dún kan tàbí ká gbé ọmọ wọn gan wá sórí ètò wá sọ nípa ìgbé ayé. A ní ọmọ wọn tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ a ní ọmọ wọn bíi 4 bíi 5 tó jẹ́ kọrin olùgbàjúgbajà olórin bẹ́ẹ̀ ni ká lè gbé wá sórí ètò bẹ́ẹ̀ ni kán wá sọ nípa ìgbé ayé bàbá. ìyẹn ní abala tìyẹn ní ká sáré fèlè ètò yìí létí tó ṣẹlẹ̀ nípa Afinat ìyẹn ọmọ ọdún 5 tí wọ́n ṣekú pa ní ìpínlẹ̀ Kánò lọ́hùn bẹ́ẹ̀ ni a ní pé ká fi tó yín létí ọmọ ọdún 5 kó tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Kánò lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ àwọn ìbẹ̀rù ìpayà ó ti ṣẹlẹ̀ lọ́lọ́kùnjọ́ kó tó fi jẹ́ pé àwọn òbí báyìí ṣe náà lọ́jọ́ kò sẹ́nu ọ̀nà léèwé. Àwọn ọmọ léèwé gan sá fáwọn tíṣà bẹ́ẹ̀ ni wọ́n sá fáwọn olùkọ́ wọn. Torí olùkọ́ ló lọ mú ọmọ ẹ̀ níléèwé ẹni tó dá iléèwé sílẹ̀ lọ mú ọmọ ẹ̀ níléèwé àtúnfẹ́ máa ṣe àtúnwí asán bẹ́ẹ̀ ni tó lọ mú ó wá mú lọ léèwé tiẹ̀ ó pa ọmọ ẹ̀ ní ìfọ́náfọ́nṣù ọmọ ọdún 5 ọgbẹ̀mí ló pa. Ńgbà tó dẹ̀ máa fi tó wà létí wọ́n ní tòótọ́ yẹ kí
iléèwé bẹ̀rẹ̀ láago 8 àárọ̀ sí aago 1 ọ̀sán. Mo ní nílẹ̀ wa ń bíbá aago mélòó iléèwé ń bẹ̀rẹ̀. Ẹ má jẹ́ àlọ́ bẹ̀rẹ̀. Ká má lọ bẹ̀rẹ̀ lọ́dọ̀ wa ń bíbá yìí iléèwé aládàáni ni o tìjọba ni o ẹ̀ka aládàáni tiẹ̀ wá pọ̀ jù tí àdáni ẹ wọlé láago 8. Bẹ́ẹ̀ni ẹ parí ìgbẹ́kọ́ láago 2. Ó dà pé nípínlẹ̀ Èkó wọ́n tó ń ṣe àwọn ètò ìgbẹ́lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ̀ọ̀kan fún wọn títí aago 3. Ẹ̀kọ́ àdákọ́ nìyẹn ò kì í ṣe ti gbogbogbò ẹni bá nífẹ̀ẹ́ sí a ṣe títí dàgó 3. Ṣùgbọ́n tán bá àwọn ilé ẹ̀kọ́ aládàáni aago 4 ni tiwọn. Ó wá yà mí lẹ́nu pé lókè ọ̀yà lọ́hùn aago 8 sí aago 1 ni ìdánwò kan náà lájọ máa ṣe. Bẹ́ẹ̀ni iṣẹ́ kan náà lájọ máa kọ́ nípa fẹ́ gbaṣẹ́ mẹ́sì. Ṣùgbọ́n bó ṣe wù kó rí náà kí kádàrá ṣe gbogbo wa lórí. Gbogbo wa jọ ń kẹ́kọ̀ọ́ náà ni. Gbogbo wa jọ ń kẹ́kọ̀ọ́ ni. Kí wá ṣètọ̀rọ̀ ẹ̀kọ́ la fẹ́ mú Àgbéyẹ̀wò. Akófìtò ilé kò ṣe ikú tí wọ́n fi pọ̀ ọmọ yìí. Tó ń ṣẹlẹ̀ lẹ́yìn tó ń pa ọmọ yìí tó ń ṣẹlẹ̀ lẹ́yìn lànà ká fi tó yín létí. Gọ́vnà wa tiẹ̀ ti wá sọ wípé táwọn bá ti tọpinpin dáadáa pé àwọn nǹkan tó máa náwọn àwọn rẹ́dì láti àwọn ti ṣetán láti fi ọwọ́ lu ìwé ẹnikẹ́ni tí ajere ìwé tó bá ṣe mọ́ lórí àwọn ti ṣetán láti sign pé ó tán kan yẹgi fún un náà bẹ́ẹ̀ ni bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti sọ bẹ́ẹ̀ wọ́n ti gbé ìgbésẹ̀ wọ́n ti lé ìwé pa báyìí tẹ́bà tó wá gbàgbé ìyá wa àkọ́kọ́ ìyẹn first lady Nàìjíríà ó ké tantan ni pé wọ́n gbọ́dọ̀ tọ́nà wọ ọ̀rọ̀ yìí ìdájọ́ tó tọ́ ó gbọ́dọ̀ wáyé lórí ọ̀rọ̀ ọmọ yìí ìyẹn ní abala títí yẹn aníkà kéèyàn wà kan ẹni wa ọmọọba Adébáyọ̀ Ọláìyá ọmọ Adékúnbí Àrẹ̀mú ọmọ Adékúnbí Akíndélé nítorí pé èní lọ́jọ́ ìbí wọn sátidé ni ẹjẹ pa ní sí lórí ètò sátidé àwa wá ní sátidé sì ni ọjọ́ ìbí wọn àwa ní ká kí wọn sílẹ̀ ṣe mọ̀ pé sátidé tó bá máa dá ẹ̀tọ́ rántí invite wa sátidé tó bá ti máa dá Friday náà láti ìgbélé ẹmọ tí mímọ́ láti invite wa àwa wà ń bẹ́ẹ̀ torí ìlàjẹ́ ń kí wọn sílẹ̀ pé kálejò wa tó bá tẹ̀jẹ́ pé nǹkan méjì náà fáwọn nǹkan kíkọ́ kọ́ lè dọ́gbù ẹ̀ ṣe ẹ̀rí pé nǹkan tí mo sọ fún yín lẹ́ẹ̀kan ẹ̀rí pé ó ń ṣe. ó dà bẹ́ẹ̀ ọmọọba Adébáyọ̀ Àrẹ̀mú Ọláìyá ọmọ Adékúnbí akéyí pé ẹ̀kọ́ àyọ̀jọ́ bí lẹ́yìn tí ẹ ti wá fi ọdún kọ̀ọ̀kan ọdún yìí àníkún ọlá àníkún oore àníkún àlàáfíà ìgbéga gbogbo tẹ́ ti ní tó ti dára kọkùn ní bàjẹ́ nínú ẹ̀ gbogbo bẹ́ẹ̀ wá tún tẹ̀síwájú láti tó ní tó dára sí èròǹgbà yín ní rere pẹ̀lú àṣẹ Ọlọ́run Elédùmarè Ọlọ́run àgbà fún yín ẹ jẹ́ kí Ọláyínká kó ra fi happy birthday sí ká tó wà lọ sórí. Èmi ò ní kọrin púpọ̀ ṣùgbọ́n màá sọ fún yín pé kẹ́ ẹ bá wọn jẹ́wé gbégbé kẹ́ ẹ lè gbélé ayé pẹ́ ẹ bá wọn jẹ́wé tẹ̀tẹ̀ kẹ́ ẹ lè tẹ̀lẹ̀ yìí pẹ́ kẹ́ ẹ wá bá wọn jẹ́wé ìgbà kẹ́ ẹ lè lògbà yìí pẹ́ kọrin kése lágbára Ọlọ́run ìgbà ọdún kan ni lọ́dún tó ń bọ̀ báyìí ayọ̀ ìdùnnú àtúlẹ̀kùn lágbára Elédùmarè happy birthday sir. bẹ́ẹ̀ ni wọ́n ní ọmọdé ọdọ́ yẹn ti dàgbà rẹ o ó ti dàgbà bẹ́ẹ̀ ni aya orin yẹn látọ̀dọ̀ kí lórúkọ bàbá tó kọ ní bàbá mi late barrister Àyìndé barrister Síkírù late King Síkírù Àyìndé barrister àwọn ọmọdé lẹ́nu dáadáa tọ́lá Àyìndé yẹn ti pọ̀ jù Àyìndé Wàsíù Àyìndé barrister Àyìndé kítúnina Àyìndé pọ̀ gbogbo ẹ̀ ṣàpọ̀ ó pọ̀ gan. ó dáa náà ẹ jẹ́ kárí ilẹ̀ agbára kálọ̀wọ̀ nǹkan tán ni fún wa Precious ẹ bá polówó ọjà wa à ń bá ìpolówó ọjà lórí ètò Ká Sálàyé ẹ kú kalẹ̀ lóde. Àbújá báyìí la wà yìí o a ní pé ká fi nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ká fi tó ẹ̀yin ara lé létí. bó tilẹ̀ jẹ́ pé ẹ ti mọ̀ tẹ́lẹ̀. wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ tá a fẹ́ fi tó yín létí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ẹ lórí ètò Ká Sálàyé náà lẹ́tí máa gbọ́ àwọn nǹkan kan tó yẹ pé àwọn ìròyìn tó farasin kọ̀ọ̀kan tó máa jáde torí pé ọ̀pọ̀lọpọ̀ gan wọn kò gbé polówó ọjà wá ṣùgbọ́n ó ṣe pàtàkì kẹ́ gbọ́ nípa ẹ̀ àwọn ìdìbò ségesège ẹ̀yẹn ni oríṣiríṣi òyìnbó là ń gbọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ bá jẹ́ scattered election ajẹ́gádá election gbogbo ẹ̀ náà ni inconclusive ṣùgbọ́n ségesège ó máa wáyé ní ìpínlẹ̀ ní olú ìlú
orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ní Àbújá ní ọjọ́ 12 oṣù tá a fẹ́ bọ́ sí oṣù kejì. Àwọn àjọ tó ń ṣètò ìdìbò àwa ti gbé gbèsè akin láti rí i pé ìdìbò ó wáyé tó mọ́yán lórí ní ìrọ̀wọ́rọ̀sẹ̀ láìsí gbọ́nmi sí omi ò tó láìsí pé mo gbọ́ tiẹ̀ ò gbọ́ tèmi. ìdí nìyí tí wọ́n fi train wọ́n wá kọ́ wọn wọ́n kọ́ àwọn wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni wọ́n gbé ètò ìdánilẹ́kọ̀ọ́ yẹn kalẹ̀ pé àwọn tí wọ́n fẹ́ dìbò àti àwọn tó fẹ́ ṣe ètò ìdìbò tó fẹ́ mójútó wọn wá kọ́ wọn dáadáa pé kán lè tọ́ wọn gáìdì wọn bí wọ́n ṣe lè ṣe tí ò ní sí màgòmágó tí ò ní sí pé ìkànnì ó lọ tàbí pàápàá lórí ballot paper tí a máa ń lò tá a fi ń ṣe ìdìbò yẹn tá à ń tẹ̀ka sí wọ́n ń dá wọn lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ torí pé ìdìbò yìí tó bá ti wáyé àfẹ́ kó tún jẹ́ pé eléyìí ò tún àtúpàjọ ẹ̀dẹ́ eléyìí ni ibi tá a tún fi tì sí ni. wọn fẹ́ kó jẹ́ inconclusive mi fẹ́ lo òyìnbó yẹn náà ni wọn fẹ́ kó tún jẹ́ inconclusive kí ọ̀rọ̀ tún máa lọ ohun tó yẹ ká ṣe ní àkókò ká má ṣe ohun tó yẹ ká ṣe ní wákàtí méjì ká máa fi ọdún méjì ṣe ìyẹn ni wọn ò fẹ́ ìdí nìyí tí wọ́n fi kọ́ àwọn kan pọ̀ fà kí n ṣe èèyàn kékeré o àwọn tó pọ̀ ni wọ́n kó láti kọ́ wọn ní ẹ̀kọ́ bí wọ́n ṣe lè ṣe tó ṣe lè yọ̀rántí. wọ́n pè ní International Foundation for Electoral System fún àwọn tó ń ṣiṣẹ́ fún ètò ìdìbò ìyẹn níbẹ̀ a tún ní pé àwọn assistant gbogbo náà ló máa darapọ̀ níbẹ̀ ìgbìyànjú tí wọ́n ń gbà ká lè ní ètò ìṣèjọba tó ṣe mú yangàn ọ̀nà àkúgbà fún wọn torí tá a bá ti ní ìjọba tí ó wà lójúkò tó ń ṣiṣẹ́ bóyá kó ṣiṣẹ́ gbogbo tá à ń pariwo pé kò tó kò lọ déédéé kò ṣeé ṣe bá tiẹ̀ wà ní ìdá 100 sí 100 ká tiẹ̀ wà ní bóyá 70 sí 80 ọlọ́run àkúgbà fún gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé ìgbésẹ̀ akẹni ìgbésẹ̀ àkọsí ni ọlọ́run á fún wọn ṣe àti ní ká wá sí akúrò nílùú Àbújá wá wa mọ́tò àfòní àwọ̀ bàálù àtúwádé ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí níbi tí bàbá wa Ṣèyí Mákindé tó ti ṣe ó tẹ́wọ́ gba èsì àbájáde ìjókòó àwọn tó ń ṣe ìwádìí ìṣekúṣe tí àwọn EndSARS tí wọ́n ṣe aráàlú tí wọ́n ṣe ìwọ́de fún ní ọdún 2 sẹ́yìn wọ́n tẹ́wọ́ gba èsì náà ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ látẹnu wa yẹn. wọ́n tẹ́wọ́ gba èsì yẹn lóòótọ́ láti ọ̀dọ̀ àwọn Ọ̀yọ́ State Judicial Panel wọ́n gba èsì yẹn nígbà tó ń gbà wọ́n sọ wípé àwọn fẹ́ ṣe ìwádìí tó tọ́ fínífíní torí pé bí wọ́n ṣe pa àwọn èèyàn bí wọ́n ṣe ṣe àwọn èèyàn báṣubàṣu ní 2020 yẹn nígbà tí ó kù díẹ̀ tí 2020 kò parí bí wọ́n ṣe ṣe àwọn èèyàn báṣubàṣu yẹn kì í ṣe pé ó tẹ́ wọn lọ́rùn àkọ́kọ́ kì í dẹ̀ ṣe pé ó tẹ́ ará ìlú lọ́rùn ìdí nìyí táwọn náà fi wá tẹ́wọ́ gbà pé ó dá o láti ìsìn yìí o àwọn máa bẹ̀rẹ̀ sí ní ṣètọpinpin àwọn máa bẹ̀rẹ̀ sí ní wá ìdí ẹ̀ àwọn dẹ̀ rán màmá wa ẹni tó jẹ́ Chief Justice Adejoke Bakare àwọn ni retired George bẹ́ẹ̀ ni tí wọ́n wà níbẹ̀ tẹ́lẹ̀. ẹ̀kọ́ tó dàbí pé ó ṣẹlẹ̀ níbi ìgbẹ́jọ́ gẹ́gẹ́ bí nǹkan tí gómìnà wa sọ ó lu àwọn àjọ yìí lọ́gọ̀ọ́ ẹnu pàápàá jùlọ lórí ìgbésẹ̀ tó ń gbé lórí ọ̀rọ̀ ọmọkùnrin ọdún 23 tí àwọn EndSARS tí àwọn ọlọ́pàá náà ní àwọn ọlọ́pàá ìdí tó mú EndSARS jáde náà ni tí wọ́n fìyà jẹ lọ́nà àìtọ́ tó wà lẹ́ni tí ó fọ́ lójú àwọn ìgbẹ́jọ́ yìí ìjókòó yìí ìpàdé yìí nígbà tí ẹjọ́ ìdéwájú wọn wọ́n gbé ìgbésẹ̀ kíákíá wọ́n ti ẹ̀bọ́n ọmọ yẹn sanwó wọ́n fún ní owó wọ́n sanwó iléèwé ẹ̀ kó lè padà sí iléèwé gómìnà ti wá ṣe ìlérí báyìí pé ọmọkùnrin Samuel Ogundeji yìí scholarship ó máa ka ìwé ọ̀fẹ́ pé ìjọba ó máa mójútó ẹ̀kọ́ ẹ̀ báyìí
jẹ́ nǹkan kí n tó tẹ̀síwájú kákọ́ sọ kínní kan pé Ọlọ́run ní jẹ́ ká fi kí ìṣòro máa pé ìṣòro tó máa dé bá wa ìṣòro gbé wa dìde ìṣòro yẹn ó yẹ ìgbà tí wọ́n á lù tójú ẹ̀ fọ́ àwọn ẹ̀ṣẹ̀ wá dìde bí ìgbà tí ìṣòro fẹ́ gbé dìde ni Ọlọ́run má jẹ́ kí wọ́n ti bí ìṣòro mọ̀ wá bẹ́ẹ̀ ni ìṣòro náà ti gbọ́n bó jẹ́ bí ìṣòro àṣà rí pé gómìnà gbé ìgbésẹ̀ adúpẹ́ fún yẹn adúpẹ́ lọ́nà yẹn ṣùgbọ́n ìgbésẹ̀ tó wọ́n gbé kí wọ́n tọ̀ ọ́ délẹ̀ gẹ́gẹ́ bí ìlérí tí wọ́n ṣe nígbà tí wọ́n gba èsì ìwádìí lọ́dọ̀ àwọn ìgbẹ́jọ́kòó yìí ní Agodi ní ilé ìjókòó ìjọba ìyẹn ní Agodi nìbàdàn nígbà tó ń tẹ́wọ́ gbà wọ́n ṣèlérí pé àwọn máa gbé ìgbésẹ̀ lórí nǹkan tí wọ́n ṣe wọ́n wá lù wọ́n lọ́gọ ẹnu pàápàá jùlọ aráàlú pé pẹ́ẹ́ tí ẹ̀ bọ́ta ẹ wá sọ̀rọ̀ nígbà tó ń pè é pé kẹ́ wá ẹ̀sọ̀ tinú yín wọ́n lù wọ́n lọ́gọ ẹnu pé wọ́n ṣe èyí tó wá tún fẹ́ jọ bíi mi níṣẹ́ láì máa sọ nípa ilé torí ọmọ Samuel yìí èèyàn kan ló sọ pé ó jí àpò pọ́ọ̀sì òun wọ́lẹ̀tì òun làwọn ọlọ́pàá fi lù ú débi pé ó fọ́ lójú ní ọ̀sẹ̀ yìí èyí tó fẹ́ dà bẹ́ẹ̀ ṣẹlẹ̀ nílùú Àbújá ìta gbọ́ gẹ́gẹ́ ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ kì í ṣe ọ̀sẹ̀ gangan ló ṣẹlẹ̀ ṣùgbọ́n ọ̀sẹ̀ yìí ni ọmọkùnrin ọ̀sẹ̀ tó kọjá bíi Friday lọ́wọ́dà pé bí ọ̀sẹ̀ tó kọjá sọ́sẹ̀ lọ́mọkùnrin jáde láyé ẹni tó ń bá ṣiṣẹ́ China lè ń pè wọ́n náà China bí India ló ń bá ṣiṣẹ́ ó ń bá iṣẹ́ wá jẹ́ lówó oṣù mẹ́ta ó wá ní ẹ dákun mi lè ṣe ìmọ̀ nílùú Àbújá ló jẹ́ ti ṣẹlẹ̀ àwọn yẹn ló jẹ́ lówó oṣù mẹ́ta wọ́n jẹ́ lówó oṣù mẹ́ta ó wá lóun ò ṣiṣẹ́ mọ́ pé òun lọlé ṣùgbọ́n bá fúyẹ́ àgbòfẹ́gùn àjọwò kan ẹ̀yà ni ọlọ́wọ́ tẹ jẹ́ mí ẹ bá ń kó wọn ṣáfún lówó ó wà lọ kò pẹ́ bí ọjọ́ jìnnà síra wọn lárábìnrin bá lọ fẹjọ́ sùn lọ́yìn àgọ́ ọlọ́pàá pé wọ́n jí bátìrì mọ́tò òun làwọn ọlọ́pàá bá lọ mú ọmọkùnrin. àwọn furasí àbọ̀ kò lọ mú un. ṣé ọlọ́pàá mọ̀ ni báyẹn tó lọ fẹjọ́ sùn náà ló bá ṣàtọ́kùn náà bá lọ mú ọmọkùnrin náà bá tì wọ́n ilé náà wá nàdé wọ́n fìyà jẹ débi pé ẹ̀mí bọ́ lẹ́nu ọmọkùnrin yìí nígbà táwọn òbí ẹ̀ lọ bẹ̀ àwọn èèyàn ẹ̀ lọ bẹ̀ àwọn ọlọ́pàá nìkan lọ wò ó ní ilé ìwòsàn ní pé àwọn gbé lọ ilé ìwòsàn pàtó máa dé ilé ìwòsàn ẹ̀mí ti bọ́ ẹ ti kú ilé ìwòsàn kan náà ti bá mọ́ṣúárì náà ti bá wọ́n wá ní ẹ̀jẹ̀ ń jáde ní mú àti ẹnu wọ́n wá padà sọ́dọ̀ ọlọ́pàá àwọn ọlọ́pàá láwọn ò fọwọ́ kàn ipò kan déédéé kú ni nígbà tí wọ́n lọ mú arábìnrin tí tó fẹjọ́ sùn ó ní tòótọ́ wọn kì í ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n òun ti lò 15 years tó dáńgájíá lórílẹ̀-èdè Nàìjíríà ipe òun ò ní kọ́lọ́pàá lu ọmọ pa òun kàn nígbà tó ń lọ fẹjọ́ sùn wọ́n ní ta lòun fura sí òun ò sọ pé òun ló jí òun kàn sọ pé kíní òun sọnù kọ́ máa wádìí ẹ̀ nǹkan tó ń sọ nìyẹn lọ́rọ̀ kan òbí ọmọ ṣe kú kì í ṣẹjọ́ tòun á wá sọ ẹ̀mí èèyàn di tó fi ń. wọ́n lu ọmọ ọlọ́mọ ṣe léṣe lẹ́yìn tí wọ́n fi ó dáa. arábìnrin tí bí lòun ò ní kàn lù pa. òun ò ní kàn lù pa ó dáa agbọ́n ń sẹ́ kíní ń sẹ́ ojú olóko rèé kọ̀ǹdùkọ̀ǹdù nígbà tí wọ́n fi ọwọ́ lágbá lójú ká wá sọ wípé obìnrin yìí wò pé òun lówó lọ́wọ́ jẹ́ kí n lọ fẹjọ́ sùn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lówó lọ́wọ́ yẹn wọ́n á kọ̀ ṣàfẹ́ ṣe bí ọlọ́run wọn ò dẹ̀ kí n ṣe ọlọ́run bẹ́ẹ̀ ni nígbà tó bá wá jẹ èèyàn lówó oṣù mẹ́ta tó ń wọ mọ́tò lọ sí ibi iṣẹ́ yìí ní ojoojúmọ́ á jẹun bó ṣe ẹ̀kan bó ṣe omi á mu owó ló ń ná ẹ fún lówó ó wá nǹkan wá sọnù nínú ọ̀dọ̀ yín bátìrì mọ́tò ẹ wá lọ fẹjọ́ sùn àgbà bẹ́ẹ̀ ẹ wá dé ibẹ̀ ẹ wá sọ pé ẹni tẹ̀yìn fura sí rèé àgbà bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá rán ni níṣẹ́ ẹrú a máa ń fi tọmọ jẹ tí wọ́n bá fi ẹjọ́ sun ọlọ́pàá kàn tiẹ̀ kówó bàǹtàbàǹtà sílẹ̀ ìpè owó rèé o ó yá ẹ bá mi ṣe báyìí ẹ bá mi lo ọwọ́ agbára fún ṣó yẹ kí àwa ara wa ẹ máa gbọ́ o obìnrin yóò ń ṣe ọmọ ìlú mi ni ó wá tìtorí owó ó wá fún ẹ̀yin bóyá ó fún yín bóyá kò fún yín ṣùgbọ́n ó yẹ kẹ́ ẹ fi tọmọnìyàn ṣe ẹ wá mú arákùnrin normally gan òfin ò fààyè gbà kẹ́ ẹ tì mọ́lé kẹ́ ẹ lù ẹ wá lù ú nígbà tí nǹkan wá ṣe
kán tó gbé lọ sí mọ́ṣúárì kí ló dé tán pa àwọn èèyàn ẹ̀. ọ̀nà ìgbà táwọn èèyàn lọ bẹ̀ náà ẹ̀ṣẹ̀ mọ̀ kọ́tà kan tẹ́ fẹ́ sọ ni pé ibo ni ààbò wà fọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó bá jẹ́ ìlú China ni ọkàn ò balẹ̀ bó jẹ́ ìlú India ni ọkàn ò balẹ̀ ara India ọmọ ìlú China ó fìyà jẹ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìlú wọn lọ́hùn nílùú tí wọn lọ́hùn ó tún wá orílẹ̀-èdè Nàìjíríà ó tún fìyà jẹ ní pẹ̀mí fi bọ́ ẹ̀yin ìjọba ẹ̀yà aráàlú ojú ìwòye yín ẹ máa tẹ àtẹ̀jíṣẹ́ yín sórí 0905 701 2081 a fẹ́ mọ nǹkan tí tẹ́rí sọ sí nǹkan tó ń ṣẹlẹ̀ màmá wa àbíkẹ́dábírere wà náà kì í ṣe diaspora nìkan lè máa gbájúmọ́ ó ti ṣẹlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà náà kí arábìnrin tó ní ilé iṣẹ́ tó gbàyàn síṣẹ́ tó fọlọ́pàá múyàn àtọlọ́pàá ọgọ́ ọlọ́pàá gbóyìn rẹ̀ ti ń gbọ́ ó wá ṣe mílànà pé kí ṣe ìpínlẹ̀ Èkó ni àbá kó pàǹpá báyìí ká bá bá yín pé kí lè rí sọ sí ẹ wọ ẹyẹ kárí lágbára tó bá padà dé Kasalaye ṣì ń tẹ̀síwájú jàre ẹ máa bá wa bọ̀ ẹ kú kalẹ̀ lọ́dẹ̀. ṣe rí ìrìn wa ta fẹ́ rìn sí ẹ̀yìn ara ilé a fẹ́ lọ sí Rivers State láti lọ gbé ìgbẹ́jọ́ bẹ́ẹ̀ ni a fẹ́ nàgà ìlú Àbújá àwa fẹ́ nàka sáwọn gómìnà yòókù látàrí kíni ní báyìí o ìjókòó kí náà sọ náà wọ́n ní pé ilé ẹjọ́ pàṣẹ fún ìjọba àpapọ̀ pé kò gbọ́dọ̀ yọ owó nínú àpò ìkówó papọ̀ mọ́ yẹn federation account fún láti àpò àwọn gómìnà àbí states láti máa fi mójútó police trust fund Rivers gómìnà ìpínlẹ̀ Rivers ó wá gbé ìjọba àpapọ̀ àwọn ló gbé ìjọba àpapọ̀ lọ́lé ẹjọ́ wọ́n ti wá dá wọn láre pé ẹ̀yin gan lẹ jàre ìjọba àpapọ̀ lẹ́tọ̀ọ́ láti máa yọ owó níyọkúyọ. wọ́n dẹ̀ wá sọ wípé PTF yìí kì í ṣe creation Nigeria constitution kò sínú constitution Nigeria àbí so kí ló wá dé tó jẹ́ pé ẹ máa wá máa yọ owó tí ẹ máa yọ sí àpò ẹ máa yọ ní àpò gómìnà state ẹ máa owó tẹ́ kẹ́ fún wọn ẹ máa yọ kí lẹ fẹ́ kí wọ́n fi ṣe iṣẹ́ àwọn iṣẹ́ tí ó wà ní gbèríko káàkiri tó ṣe kókó tó ṣe gbòógì. ṣòtì ẹ̀ tí ẹ rí yẹn náà gbogbo gómìnà ọ̀pọ̀lọpọ̀ gómìnà àwọn oníṣẹ́ kankan tó ń ṣe ní local government náà ni gẹ́gẹ́ bí àlàkalẹ̀ tó wà ní òfin láti nu federation account federal a fún state a fún ìpínlẹ̀ a fún ìjọba ìbílẹ̀ àdédé náà gbófin ọ̀kan jáde pé 0.5% wọ́n máa yọ nínú gbogbo owó tí ó bá tọ́ sí ìpínlẹ̀ kọ̀ọ̀kan nínú federation account kan máa yọ sínú police trust fund. Jẹ́ pé lọ́ọ̀yà náà ní gómìnà tó ó ti wá tan náà wò pé wá ń bi ó dà pé ẹ ti yàn wá jẹ́ jù ìyànjẹ yẹn ló wá gbé wọn lọ ilé ẹjọ́ fún ṣùgbọ́n nígbà tí adájọ́ yìí náà máa sọ̀rọ̀ yẹn Ahmed Mohammed tó wà ní Federal High Court ní ọjọ́ Wednesday tó kọjá yìí ló wá ní tòótọ́ ni it's unconstitutional kò bá òfin mu láti wọn yọ owó nígbà tó ti wá sọ báyẹn wá àwọn nǹkan tí ó wá kọ mí lóminú tó sọ pé a máa nà ká sáwọn gómìnà yòókù lẹ́jọ́ ọwọ́ kí ló kọ mí lóminú. kí nìyẹn. wọ́n ní gbogbo owó tí wọ́n ti ń yọ wọ́n dá padà fún state tó gbẹ́jọ́ lọ. tó gbẹ́jọ́ lọ òun ló lọ gbẹ́jọ́ lọ pé àwọn ìpínlẹ̀ yòókù wọn lẹ́tọ̀ọ́ láti tó kankan dá owó yẹn padà fún wọn. fún àwọn. wọn ní lẹ́tọ̀ọ́ láti dá owó yẹn padà fún wọn wọn gbẹ́jọ́ lọ sọ̀rọ̀ lọ́rùjọ́ ni. ok àwọn ò jáde síta àwọn ò jà ó ṣe wá jẹ́ pé gbogbo owó state tó wá kù wọ́n wá jọ pọ̀n wọ́n wá fún state yẹn nìkan àbí ti ẹnìkan ok ti ẹnìkan bóyá ti yọ láti bí ọdún mẹ́wàá báyìí sí. ìyẹn ni wípé òun ló akin ìyẹn ni pé akin nìkan ló lè jàjà ogun yẹn là ìyẹn ni pé akin nìkan ló lè jà ìdí nìyẹn tí wọ́n fi fẹ́ ṣe fún àwọn nìkan. akin kan dá padà fún wọn tó bá dá padà bóyá yẹn ló máa wá fà á tí àwọn ìpínlẹ̀ kankan yòókù àwọn àtẹ̀lé gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n kà jáde wọ́n ní pé nínú section 4 subsection 1A ìpè ti Nigerian Constitution àti section 4 subsection 1B ti Nigerian Police Trust Fund tí wọ́n dá sílẹ̀ ní ọdún
2019 ìyẹn ló fàyè gbà ṣùgbọ́n ìjọba ìta lò tẹ́lẹ̀ kò fàyè gbà náà fi ní pé gbogbo owó ẹni tó wá kí gbàǹjarì báyìí lọ́ máa dá padà fún ìpínlẹ̀ tó kí gbàǹjarì náà máa dá padà fún ṣé gbogbo ìpínlẹ̀ yòókù tí ò kí gbàǹjarì yẹn wọ́n ti ṣe kán fi sósùn kán fi para ṣùgbọ́n mo aláìkan ọmọ lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ gómìnà wa lórílẹ̀‐èdè nàìjíríà tábà náà kan sápúrápúrà kan sápúrópúró gbogbo ọ̀nà jọ sápúrápúrà papọ̀ nítorí pé nígbà tí wọ́n ti gbé ìgbésẹ̀ tí ìpínlẹ̀ Rivers tó ti gbé ìjọba ìpínlẹ̀ Rivers gbé ìgbésẹ̀ yìí tó jáde pé ó ti ṣẹnu rẹ̀ jáde ẹ rí i pé kẹ́tọ́mọ tó bọ̀ kẹ́tọ́mọ tó ṣẹlẹ̀ báyìí a máa bẹ̀rẹ̀ sí ń béèrè fún ẹ̀tọ́ tiwọn náà torí tá a bá ní káwọ́ tó tọ́ pólíìsì nìkan kọ́ ló ó wà ní ètò aláàbò yẹn kínní àwọn nìkan dẹ̀ kọ́ ni wọ́n jẹ́ tìjọba nígbà tó yẹ pé wọ́n ti ní bọ́jẹ̀tì wọ́n ń ṣe lábẹ́ ìjọba executive èwo lábọ̀ tó lọ máa bọ́ sí state láti máa lọ gba owó wọn ẹ mọ̀ dé o 0.5% bóyá kọ́yẹ́pọ́n ní wọ́n lẹ́tọ̀ọ́ sí 3 billion wọ́n wá yọ 0.5% nínú 3 billion yẹn sínú àpò police àwọn ọlọ́pàá wọ́n pè ní police trust fund ẹ wá dákun tòrò ọlọ́gbọ́n police trust fund ibo ló ń wọlé sí kò sí torí tẹ bá wọ ọlọ́pàá tó fi kan báàgì tí wọ́n ń lò owó ara wọn náà fi ń rà tó bá yẹ kó gbowó ẹ̀ wọ́n ṣe ń gbà wọ́n mójútó ọlọ́pàá dáadáa ni ó ṣeé ṣe ká má rọ́ọ̀tì máa lójú títì tó ń gbà wọ́n tẹ̀lé wá lójú títì ń sin ẹ̀rẹ̀ tó wá pọ̀ dáadáa lágége wọ́n ń gbà á ní kí sáyége nìkan gbogbo bí ni wọ́n ti pọ̀ jù. ọ̀dà náà ìyẹn ẹ̀kan ìkejì tó dà bẹ́ẹ̀ ni pé ṣe bí ẹ sọ pé gómìnà àti CP commissioner of police ohunkóhun tó bá ṣẹlẹ̀ pẹ́tẹ́pẹ́tẹ́ pé gómìnà ní executive chief security executive officer ìpínlẹ̀ tó wà kò wá ní àṣẹ lórí CP lẹ́yìn abẹ́ òfin torí tí kankan bá ṣẹlẹ̀ tó bá pe CP a ní lẹ́mí kọ̀ọ̀tà ẹ̀jẹ̀ ń bá ọ̀gá lókè sọ̀rọ̀ tẹ́bà gbàgbó ṣẹlẹ̀ sí Sanwó-Olú nípínlẹ̀ Èkó láìpẹ́ níbí báyìí ní Màgójò wọ́n yẹ̀yẹ́ sí gómìnà wa ẹ má fi gbogbo ẹnu pé nígbà tó máa sọ wọ́n ní ọ̀gá at the top ọlọ́pàá tó wá láti federal sí state ìpínlẹ̀ tó wá ń jẹ́ ṣe gàrìgàrì tí gómìnà wa ń bá sọ̀rọ̀ ẹ má gbàgbé wọ́n yọ 0.5% nínú owó tó wá sí ìpínlẹ̀ Èkó láti fi tọ́jú ẹ̀kíní àfìgbà tó tún kàn sọ́gà wọn lọ́hùn. kó tó lè ṣe ń tọ́ fẹ́ kí wọ́n tó lè ṣe ń tọ́ kàn ọ̀dẹ̀ gbégbèsè lẹ́sẹ̀kẹsẹ̀ torí èsì tó tẹ̀ fún gómìnà gbọ̀ngbà tó bá sọ̀rọ̀ tí kì í bá ṣe pé gómìnà fi ọgbọ́n àgbà àti sùúrù àti kí wàhálà máa ṣẹlẹ̀ tó fi ṣe ni bóyá sọ̀rọ̀ ẹ wúlò pé tí gómìnà náà lòun tó lé ní ó ṣeéṣe kó jẹ́ pé àwọn ọlọ́pàá ìwọ̀n ní fara ara rí lọ níbi tán dúró sí ṣùgbọ́n Ọlọ́run kó sí wọn nínú kò jẹ́ kí wàhálà kó ṣẹlẹ̀ 0.5 tí ẹ wá yà wá ra ẹ̀bẹ̀ sí látòrí ètò Kasalaye kó tó di pọ́n gómìnà yòókù náà máa tún gbé ìgbésẹ̀ tiwọn wọ́n tiẹ̀ máa tó bẹ̀rẹ̀ sí gbé torí pé wọ́n ti rí èsì àbájáde pé èyí tó kọ́kọ́ lọ ó ti ṣe akí wọ́n ti fún un ní tiẹ̀ àwọn náà máa gbé gbèsè ní kíákíá. onígbà náà ti pè wọ́n lẹ́jọ́ bá àtọ́lẹ̀ tí kò ti jàre wọn náà lè gbé play card kó wá kó tó gbé pé à ń fẹ́ òun hàn pé bá a mówó wa ẹ lè tè yanjú ẹ̀ fún wọn ní tùbí kí wàhálà tó ṣẹlẹ̀ yẹn ní abara títì yẹn àwa ní ká lọ sí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn a ti kúrò ní Rivers àti wá sí ìpínlẹ̀ Ògùn báyìí gbogbo bí là ń dé gbogbo ẹ̀ là ń dé àgbọ̀dọ̀ àkànṣe ṣókí náà ni bẹ́ẹ̀ ni wọ́n tó wá ṣẹlẹ̀ nípínlẹ̀ Ògùn wọ́n ní ìjọba ti ọjà pa látàrí ìwà ìdọ̀tí tó gbilẹ̀ níbẹ̀ kí ló dé ká tó lọ sórí ọ̀rọ̀ yìí tẹ́ bá rántí ìjọ́ tá lọ sí Sunday market ní àdúgbò wa ń bí ohun tí Adejoke kọ́kọ́ rí níbẹ̀ ni ìdọ̀tí kí ló dé lóòótọ́ a mọ̀ wípé à ń ṣe ìdọ̀tí ṣùgbọ́n yẹ ká máa ṣe pẹ̀lú ìmọ́tótó ni kì í ṣe pé ká kàn ṣe jàbàlà síbì kan ìmọ́tótó ó ṣe kókó ibi ọjà yìí ibẹ̀ la ti ń ra ohun tá à ń jẹ ohun tá à ń wọ̀ sára kí ló wá dé tá à ní mójútó àwọn ní Ogun State wọ́n ti ọjà ọba lépèdé inú mi ti ẹ̀dùn gbà mo ka sórí yẹn dáadáa wọ́n ti ọjà ọba lépèdé bẹ́ẹ̀ ni látàrí tó bá lè máa ṣe bẹ́ẹ̀ inú wa máa dùn torí ìmọ́tótó ló ṣe kókó nígbà tí ọjà bá wà
tí ibi tí wọ́n ń da ilẹ̀ sí tí wọn ò bójútó tí wọn ò kó lásìkò tó yẹ kọ́kọ́ àwọn tó tún wà nínú ọjà yẹn aṣáà náwọn adarí anáwọn olùdarí nínú ọjà yẹn kí ló dé tí wọn ò ṣe àbójútó bí wọ́n ṣe máa da ilẹ̀ yìí nù wọ́n ti ọjà ọba lépèdé wọ́n sọ wípé látàrí pé ìdọ̀tí ó ti pọ̀ jù níbẹ̀. wọ́n sọ pé ìdọ̀tí pọ̀ látàrí pé wọ́n dọ̀tí. ṣé pé wọ́n dọ̀tí ní ká lò wọ́n sọ pé wọ́n dọ̀tí ni bẹ́ẹ̀ ni wọ́n wá ní pé àwọn oníṣẹ́ ọjà yìí o àfi tí àwọn tí wọ́n ń ta ọjà níbẹ̀ àwọn adarí wọn títí kan láti olórí títí kan wọn tí wọ́n bá fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba kí wọ́n ṣe ohun tí ó yẹ kí wọ́n tó wọ́n dẹ̀ tún náà fẹ́ máa ṣe sẹ́mínà kan fún wọn sẹ́mínà lórí ètò ìmọ́tótó pàápàá ṣẹ́rí àwọn ìdọ̀tí kan wà tó jẹ́ pé olóyìnbó ó ní bó ṣe máa ń sọ àwọn indisposable waste ni tó jẹ́ pé a lè bí agolo nísìn wọ́n ní àwọn akọ́ wọn bí wọ́n ṣe lè máa ṣe tó jẹ́ pé kò ní bọ́ síbí. jẹ́rìí ọ̀la yìí ká kí n tó ga mo wà nínú mọ́tò ni wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ pé láwọn ò níṣẹ́ wọ́n ṣàyàn pé mọ́tò máa fẹ́ràn láti wọ mọ́tò èrò nígbà lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ìròyìn kan máa ń jáde láti bẹ̀. bẹ́ẹ̀ni. mo káyọ̀ pé àwọn tó ń sọ̀rọ̀ yìí káyọ̀ pé bus stop tí mo ti fẹ́ bọ́lẹ̀ náà ti bọ́lẹ̀ mo ti ní mọ̀ èrò pé máa bẹ̀rẹ̀ fóònù nọ́mbà yín ẹ fún mi fóònù nọ́mbà kí ni nǹkan tó sọ wọ́n sọ nípa pé láwọn ò níṣẹ́ ẹlòmíà sọ̀kalẹ̀ kò ní ṣe kinní kan kò ṣe pé kò ṣàwò báyìí ni wọ́n sọ pé ìsùnsílẹ̀ wọn tó bá jáde tó bá ti gbìyànjú láti máa ṣa àwọn ike ẹlẹ́rìndòdò tó bá ṣa disposable tó sọ yìí mo bí wọ́n ti o ike ẹlẹ́rìndòdò tó bá ń ṣa àwọn solid waste tó bá ti pé ọdún 100 ọgọ́rùn-ún wípé ó níye tí wọ́n máa fún wọn wọ́n bá gbé lọ bí wọ́n ti máa ṣe oníye tó máa fún wọn ẹni wọ́n sọ pé tẹ bá dé àwọn ibi tó ń kó lọ kódò àti sí tán dàdẹ̀nù sí nípínlẹ̀ Èkó ó dárúkọ Olúṣosùn ó dárúkọ Nàgó Ìgàndò oníye tó máa kó fún wọn bẹ́ẹ̀. àwọn táwọn rí bẹ́ẹ̀ làwọn tẹ́ ń pè ní málà bẹ́ẹ̀ni àwọn tẹ́ ń pè ní málà wọ́n lọ bẹ̀ wọ́n lọ máa ṣàwọn kéè wọ́n máa ṣà tó rọ̀ mọ́ ọkọ tó fẹ́ fi ṣe àtagolo àti gbogbo wọn nígbà kan nípínlẹ̀ Èkó ẹ wò á fẹ́ gbé àwọn tó ń ṣe ọ̀rọ̀ ìmọ́tótó wá sórí ètò kọ́tà bá wa sọ̀rọ̀ lórí àwọn nǹkan yìí àgbàgbà àwọn lọ́mà lọ́sẹ̀ tó kọjá sọ nǹkan tó jọ mọ́ nǹkan báyìí náà wípé báwo yẹn ṣe ń lo ìdọ̀tí àwọn ìdọ̀tí ó lè di owó fún wa ara ẹni tí bọ́jọ́ máa kú ṣe dánilẹ́kọ̀ọ́ fún wọn. ìdọ̀tí máa ń di ohun mo rántí ní ọdún kan náà tí mo tẹ̀lé ọ̀gá mi kan a travel out ní ibẹ̀ yẹn àwọn ọmọ school ní ìlú yẹn àwọn ọmọ school tí wọn ò bá ní owó bóyá bí wọ́n rán láti gbé lọ sí iléèwé ó níbi tó ti máa ń ṣa ìdọ̀tí àwọn ìdọ̀tí kéékèèké yẹn ó ní ibi bí kíní yẹn dàbí ATM machine ni wọ́n máa lọ jù sí ibẹ̀ tó bá jẹ́ báírò yìí 10 naira ló wọ̀t tó bá ti jù sí inú ibẹ̀ yẹn á mú 10 naira jáde fún wọn ọmọ mo rí i ní àti ìnirú iléeṣẹ́ yẹn dáadáa àti ìnirú bẹ́ẹ̀ ni ṣé pé iṣẹ́ kan la tó ń kọ́ lórí ètò Kasalaye báyìí sí. ọtí ní máṣíìnì yẹn bọ́ọ̀ tẹ̀ tí ní àtọ̀fún kókó lọ máa ṣá. bẹ́ẹ̀ ni níbẹ̀ yẹn ó ní bó ṣe máa fún wọn lówó tó jẹ́ pé ìdọ̀tí yẹn lásán bó ṣe ń dowó fáwọn inú wọn máa dùn láti ṣá láti lè rí owó ti tọ́jú ara tiwọn náà kí ló dé táwa náà ò lè ṣe bẹ́ẹ̀ níbí ká wá sọ pé àti ẹ̀ tí ì ní máṣíìnì ẹ̀rọ tó lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ a lè decide pé òkè o ẹ máa ṣá àwọn ike yẹn ẹ lọ tà ní ibì kan ó dowó bó dẹ̀ ṣe ń dowó yẹn ó ń dín ìdọ̀tí kù bẹ́ẹ̀ ni ó ń dín àpò kan ní ọ̀dọ̀ yóò tún dín ibì kan ní ara yín ẹ má jẹ́ ká jẹ oyè bàbá wa alọ́lá jùlọ kẹ́pẹ́ lórí oyè àlàáfíà tọ́lọ́ fi ń sì ọmọ àtẹ̀síwájú ìyàwó yín bímọ ìyàwó gómìnà bímọ ọmọ yín fẹ́ ṣe ìyàwó yín fẹ́ ṣe kó mọ abẹ́ṣe kínní kan ṣé gómìnà ló bẹ fún ìyàwó lóyún àbádarí ẹgbẹ́ ló bẹ fún lóyún àbí ìwọ tó bímọ òmò kó máa ṣe ni ọ̀nà láti ṣiṣẹ́ láti mú owó wọlé ó ti wà ẹ jẹ́ ká gbìyànjú láti bọ́ síta káyé máa jèrè dọ̀tí lára dọ̀tí kì í ṣe ọjà nípẹ̀lẹ́ nìkan tán tì ní ìdọ̀tí wà tí n bá káyé àwọn ọjà ní ìpínlẹ̀ Èkó ìgbọ̀n tó lẹ́kọ̀ọ́ lè mẹ́wọ́ ojú mi tó Èkó dáadáa ó dàbí pé àwọn èèyàn òṣìṣẹ́ tó bóyá pé àìmọye ìgbà tán ti ọjà ilé epo pa. dáadáa torí ìdọ̀tí. Gbogbo àwọn ọjà káàkiri báyìí ìdọ̀tí ti pọ̀ jù aṣáàndọ̀ sáwọn ọjà míì bóyá kàdé kó fẹ́ gbé ẹ̀sọ́ ọjà ìgbàlódé tẹ́ bá dé abatọ́ àtúntò ti ń pẹ̀rán bí lásán ìdọ̀tí ni gáràjì mọ́tò náà ń kọ́ ìdọ̀tí ẹ̀yáde lágbára jàre tá a bá padà dé ká
Kasalaye ṣì ń tẹ̀síwájú èmi pẹ̀lú àlejò mi lọ́jọ́ máa kọ́ wọrin wọlé ó jẹ́ pé lọ́jọ́ tèmi nǹkan tí wọ́n fẹ́ wá sọ̀rọ̀ lé lórí ó yàtọ̀ sí ó máa yàtọ̀ díẹ̀ sí nǹkan tí a fẹ́ pè wọ́n wá fún gangan ṣùgbọ́n torí tó ń ṣẹlẹ̀ yìí láti fẹ́ ní kọ́kọ́ bá a sọ̀rọ̀ lórí ẹ̀ ilé wa dàbí ìpìlẹ̀ tó bá máa padà wá mo ti ń ṣèlérí fún mi máa padà wá tó bá máa padà wá wọ́n wá mọ́lé ìpìlẹ̀ tí wọ́n gbé kalẹ̀ lónìí nítorí a ti sọ̀rọ̀ nípa machine tí wọ́n lè máa fi ní òkè òkun tán náà lọ lọ́hùn tí wọ́n máa ju báírò síbẹ̀ tá pọ̀wó jáde ìyá ti bẹ̀rẹ̀ náà nìyẹn lórí ètò Kasalaye náà ni kò pé méjì lórí ètò Kasalaye ti lè gbé bẹ́ẹ̀ ṣe lè dókòwò bẹ́ẹ̀ ṣe lè ṣokòwò bẹ́ẹ̀ ṣe lè ṣèjọba bẹ́ẹ̀ ṣe lè tọ́jú ilé ṣe bẹ́ẹ̀ ṣe lè tọ́jú ọmọ bẹ́ẹ̀ ṣe lè gbìyànjú láti jẹ́ èèyàn pàtàkì láwùjọ fúnra yín ẹ̀kẹ́rẹ́lẹ́ agbára ká lọ gbọ́ nǹkan tí wọ́n ní fún wa tí wọ́n máa padà wọlé àwọn pẹ̀lú àlejò máa kọ́wọ̀ wọlé lẹ́ẹ̀kan sí ẹ kú kàlẹ̀ lọ́dẹ̀. tó irú ìpalára wo ni ICT tó ní ICT tá à ń sọ yìí ìyẹn ni ẹ̀rọ ayélujára káàkiri bóyá lẹ gbàgbé àbí ká rán yín létí ṣe rí fóònù tẹ́ gbé dání gan ayélujára ni ṣe gbà bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ tún ayé ara yín ṣe ibẹ̀ ló wà tẹ́ bá tún fẹ́ tún ṣe lódì kejì ibẹ̀ ló wà ẹ má yẹ kí n sọ atótónu jù èmi pẹ̀lú àlejò mi làwọn alẹ́ agodo àwọn náà ni ẹ báwo ni fẹ́ pè wọ́n náà ẹ jẹ́ nǹkan pèlè dòyìnbó sanitarian tẹ́ bá rántí gbà wọn ni pé wọlé ń bọ̀ wọlé ń bọ̀ ṣé wọlé ṣì wà náà àti lè sọ wọn ò wá bá a sọ lórí ọ̀rọ̀ wọlé lónìí wọn tó bá wa sọ lórí ọ̀rọ̀ ní ICT wọ́n jẹ́ sanitarian Abolade Akindele àwọn ni amúgbálẹ́gbẹ̀ẹ́ àgbà ní ẹ̀ka wọlé nípínlẹ̀ Èkó iṣẹ́ tó ń ṣe nìyẹn ṣùgbọ́n a fẹ́ sọ̀rọ̀ lórí ICT ipa tó ń kó ní àwùjọ wa lọ́wọ́ tá a wà yìí ẹ má jẹ́ nsà tó tónu jù wọ́n lẹ́nu oníkan báyìí láti ń gbọ́ pọ̀n kán kí ẹ̀yin ara lé pé ẹ káàsán àbí ẹ ti ń garùn ẹ ní sọ̀rọ̀ bàbá ẹ bá a kára lé pé ẹ káàsán. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá pé ẹ káàsán ẹ pẹ̀lẹ́ ọ̀dẹ̀ ọdún bí ṣe dáadáa lẹ wà mo kí yín náà lótú ẹ kú iṣẹ́ ọpọlọ àwọn àjùṣe fún wa lágbára Ọlọ́run. àmín ẹ̀yin náà dẹ̀ kú ètò ìlú adúpẹ́tẹ̀ ìjọ rẹ̀ yìí tẹ̀ ṣe ń jáde ẹ jẹ́ ká wá ṣe bá ní pé a fẹ́ ṣe àgbéyẹ̀wò ìpalára tí ẹ̀rọ ayélujára ní láwùjọ wa pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́. kí n tó sọ̀rọ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ fún wa ìṣe ní tá a bá wálé nìyẹn ṣùgbọ́n ẹ ti sọ̀rọ̀ bá díẹ̀ wọléwọlé wà nílùú ẹ̀kọ́ ní Nàìjíríà nǹkan ó wà ń bẹ adé ń ṣiṣẹ́ wa ṣùgbọ́n tó bá tásìkò nígbà tá a bá tún padà wá bẹ́ẹ̀ ṣe sọ yẹn ẹ ti ṣèlérí pé a máa padà wá àwa sọ̀rọ̀ lórí ètò ìmọ́tótó ó lè jẹ́ mi ó lè jẹ́ àwọn ọ̀gá mi lórí ọ̀rọ̀ ètò ìmọ́tótó ní àyíká wa lẹ́kọ̀ọ́ àti nílùú Nàìjíríà ká wá padà sórí ọ̀rọ̀ tá à ń sọ lọ ẹ̀rọ ayélujára tí à ń pè ní ICT Information and Communication Technology ó jẹ́ ohun tó dára púpọ̀ ṣùgbọ́n ohun tó bá ní dáadáa ó tún máa ní ìdàkejì ẹ̀ náà torí pé a lò dáradára ó ní ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá àti wàhálà tó ń fà fún wa bó ní ká ti bẹ̀rẹ̀ gan-an ohun tí èmi ṣàkíyèsí nípa èrò tèmi atọ́kùn ni wípé ọ̀pọ̀lọpọ̀ ohun tó yẹ ká fi ICT yìí ṣe ni a fi ṣe nítorí pé àmì èèyàn ti lọ wò ó wọ́n lọ wo ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tí wọ́n lè gbà láti lò ó láti irú ìkan là ń sọ yìí tá à ń sọ̀rọ̀ tá a bá ń sọ̀rọ̀ internet fraud orí ẹ̀rọ ayélujára náà ni
tí àwọn èèyàn máa lu àwọn èèyàn ní jìbìtì, owó tó yẹ kó lọ sọ́dọ̀ Mr. A tó fi ń ṣe business, àwọn kan á gbọ̀nà ẹ̀bùrú, wọ́n á gbé gbọ̀nà bòmíì. Ara ìbàjẹ́ tó ń ṣe náà nìyí, torí pé ẹni tó fi owó ẹ̀ ránṣẹ́ sílùú ọba àbí òyìnbó tó fowó ránṣẹ́ sí wa ń bí, tó fẹ́ bá wa dòwò pọ̀ láti ra nǹkan bí, tá a mú owó yẹn, tá a lo ẹ̀rọ tá à ń wí yìí, tá a fi gbé gbọ̀nà bòmíì, tówó yẹn bọ́ sápò ẹlòmíì, owó òde ibi tó ń lọ, ọjà ò lè padà sọ́dọ̀ ẹni tó bá wa dókòwò níbí. Ara àwọn ìjàmbá tó ń ṣe fún wa nìyẹn. Nínú ìjàmbá tèmi rí pé ó tún ṣe náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ò tí ì dàgbà tó, irú ẹ̀rọ alágbèéká tá à ń gbé káàkiri nísìnyí, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ò tí ì dàgbà tó láti lò ó. A gbé fóònù lé wọn lọ́wọ́ bí wọ́n torí pé owó wà lọ́wọ́ wa láti ra fóònù fáwọn ọmọ wọn yẹn. A gbé fóònù lé wọn lọ́wọ́, wọ́n máa lò ó. Gbogbo bí tí ò yẹ kán dé lórí ẹ̀rọ ayélujára, wọ́n á débẹ̀. Nǹkan míì tí ò yẹ kí wọ́n rí, bòmíì tí ò yẹ kán wọ̀ níbẹ̀. Torí pé àwa tá a gbé lé wọn lọ́wọ́ gan, nǹkan wà tá à ń pè ní parental control. A lò ó pẹ̀lú àwọn ọmọ tí ò tí ì lọ́jọ́ orí wọn ò tí ì tó láti máa ṣe àwọn nǹkan yẹn. Wọ́n á débẹ̀, wọ́n á lọ rí tí ò yẹ kán rí, ó máa ní ipa lórí ìgbé ayé wọn. Ìyẹn lórí pé bóyá bí ẹ̀yin ṣe wà ń sìn fóònù tẹ́ ń lò, ọmọ yín kàn dé ó gbà lọ́wọ́ yín, òní tẹ́ ń sọ yìí ni, àbí ètí ẹ rà fọ́mọ fóònù tó ṣì tẹ́ gbé lọ́mọ lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwa òbí la máa rò wípé ọmọ ti dàgbà, ó ti bàlágà, ara fóònù àgbélé wọn lọ́wọ́. Ṣé ní tèmi, kò sọ́mọ tó ń bá mi lo fóònù, kò sí bọ́mọ náà ṣe lè dàgbà tó. Fóònù mi, èmi ni mo ní. Wọ́n mú bí wọ́n fẹ́ ṣe, wọ́n fẹ́ kàn play game lórí ẹ̀, wọn kì í fọwọ́ kan fóònù tèmi. Torí pé mo ti jẹ́ kó yé wọn wípé fóònù yẹn bí irinṣẹ́ mi tí mo fi ń ṣiṣẹ́ ni. So kì í ṣe ní téèyàn lè máa gbé ṣeré. Ọ̀pọ̀lọpọ̀ òbí nídàkejì ló jẹ́ pé a máa wò pé owó wà lọ́wọ́ wa. Nǹkan tí mo ní náà, nǹkan ọmọ mi ló ní, àtúnwá rà á gbélé wọn lọ́wọ́. Ó ní bí ọmọ ṣe gbọ́dọ̀ dàgbà tó ká tó gbèrú fóònù tó lè bọ́ sí ẹ̀rọ ayélujára. Bóyá ọmọ ta fẹ́ máa bá sọ̀rọ̀, bóyá òkè ó lọ sí school, ó ti ṣáájú wa délé, ó lè fẹ́ bá wa sọ̀rọ̀. Irú àwọn ẹ̀rọ alágbèéká tó mọ irú ẹ̀ lè lò wà tó jẹ́ pé kó kàn fi pè nìkan. Àbí káwa náà pè sí, ṣé o ti jẹun, ṣé o ti ṣe homework ẹ, ṣé o ti fọ aṣọ tó máa wò lọ school lọ́la. Irú ìyẹn wà, ṣùgbọ́n ọmọ tí ò tí ì dàgbà tó yẹn, a lọ gbèrú fóònù lé wọn lọ́wọ́. Ẹ̀rọ tó jẹ́ pé tí wọ́n máa tẹ bọ́tìnì méjì mẹ́ta ń bẹ̀, ó ti bọ́ sórí ẹ̀rọ ayélujára. Nígbà tí fóònù dẹ̀ ti wà lọ́wọ́ wọn, kò síbi tá a fẹ́ gbà láti sọ fún wọn pé ibi ló yẹ kó dé, ibi ni ò yẹ kó dé ń bẹ̀. Mo rí pé gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan, kò sí nǹkan tá à ń pè ní parental control, akọ̀mára akọ̀má gbélé wọn lọ́wọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ òbí náà pàápàá wọn ti ẹ̀ mọ̀ lò, wọn ò mọ ohun tó ń jẹ́, wọn ṣáà believe pé kákan gbé fóònù dání, kákan máa fi sọ̀rọ̀, kákan. Àwọn ọmọ yẹn dẹ̀ gbọ́n jù wá lọ. Wọ́n gbọ́n jù wá lọ. Àwọn ọmọ wa tá à ń bí nísìnyí, ibòmíì tí ẹ lè dé. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ọmọ mi kan náà, àwọn ọmọ bíbí inú mi, ẹnìkan fún mi ní ẹ̀rọ alágbèéká kan, mo wá wò pé èmi fóònù máa ń tètè jábọ́ lọ́wọ́ mi, mo wá mú fún pé kó lò. Nígbà tó máa di ọjọ́ kẹta tí mo lọ mú ẹ̀rọ alágbèéká yẹn, fóònù yẹn ní yàrá ẹ̀, tí mo wò pé kí n tiẹ̀ ṣí, mo rí wípé nǹkan tó fi tì í ó tó bí ọ̀nà 4-5. Ẹ̀yin kò lè ṣí. Ó jẹ́ pé wà á ti nu yàrá kan débi kan, wà á ti nu yàrá kan débi kan, tó lè ṣe wà lọ débi tóun fún rẹ̀, máa wọ pé So àwọn ọmọ yẹn ọpọlọ wọn jíju ti wa lọ. Bàtà wa ń dàgbà, eré òkòtó làwa ń ṣe nígbà táwa wà ń kékeré. Ṣùgbọ́n ohun tí a ti jẹ́ kí wọ́n ṣalábàápàdé lẹ́nu ẹ̀kọ́ wọn, wọ́n ṣe ń kẹ́kọ̀ọ́ nísìnyí bí àfọwọ́fà wa, òun náà ni mà. Tó ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí o láti ẹnu bàbá wa Akindele, wọ́n ní pé àbí ọ̀fọwọ́fà wa níbi tí a bára wa dé yìí, ẹ̀bí wà lọ́wọ́ òbí. Gbogbo ẹ̀yin òbí tẹ́ ń dá ìjọba lẹ́jọ́, tẹ́ ń dá wọn lẹ́bi, nítorí túmọ̀ sí pé ẹ̀yin òbí gan níjọba. Ìjọba bẹ̀rẹ̀ láti inú ilé yín. Ẹ̀rọ alágbèéká tẹ́ gbé fọmọ yín, báwo lẹ ṣe mójútó sí? Mo wá fẹ́ bèèrè kí nígbà tẹ̀tẹ̀ rí pé ọmọ yín ọ̀nà tó fi ti ẹ̀rọ ìkẹ́tòrì, ṣé wàá fi fóònù lẹ̀ fún abẹ́gbà lọ́wọ́ ẹ̀? Mo ní kó ṣí pé mo fẹ́ wo ohun tó wà ńbẹ̀. Olótùú,
ó ṣí fóònù yẹn tó bí ẹ̀ 5 kó tó dé ibi tó wà. Ọ̀gbẹ́ni kí ló tilẹ̀kùn mọ́ fóònù ọ̀rọ̀ tí mo fẹ́ bá sọ lórí kí ni lánàá ṣé pé kó kàn wá bẹ̀rẹ̀ sí rẹ́rìn. pé bàbá ẹ̀dá kan mọ̀. wọ́n á wò pé ọ̀dàbẹ̀ ń pé èmi náà ti fọwọ́ ara mi fa jọ̀gọ̀ báyìí o pé fóònù tó wà lọ́wọ́ ẹ̀ yìí ọ̀dàbẹ̀ ń pé ò ní lè lò àfi tó bá jẹ́ kí n máa rí tó fi ń ṣe ní gbogbo ìgbà torí pé ó dẹ̀ níṣẹ́ tó ń ṣe ó máa ń yàwòrán iṣẹ́ àyàwòrán lòun ń ṣe mo rí pé fóònù yẹn máa wúlò fún un òkè tó jẹ́ pé àwòrán nìkan ló wà ń bí ewu làbọ̀rọ̀ tilẹ̀kùn máwòrán tó ìyá tó fẹ́ ṣiṣẹ́ lé lórí mo pé ó nídìí àmójútó dáradára nìyẹn. Nínú ẹ̀rọ ayélujára yìí náà ó jẹ́ ibi tí àwọn ọmọ ti lè rí nǹkan tá à ń pè ní information láti lò lẹ́nu ẹ̀kọ́ wọn tá a bá fi parental control tí mo sọ lẹ́ẹ̀kan yẹn sí. Irú alẹ́ àná nísìnyí nígbà tí mo délé ọmọ mi tó kéré jù wá bá mi ó ní wọ́n ní káwọn lọ ṣe research lórí history pé òun máa ṣe presentation. Ọmọ tí mò ń sọ yìí ó ṣẹ̀ṣẹ̀ wọ ìwé ilé ẹ̀kọ́ gíga JS1 ló ṣẹ̀ṣẹ̀ wà ó ní wọ́n ní káwọn lọ ṣe research ó dárúkọ ọbẹ̀ yẹn fún mi ní ókè mo mú fóònù mi mo bá tẹ̀ nígbà tá a débẹ̀ ṣé léyìí ni àbí léyìí kọ́ ṣé léyìí tó bá yẹ pé parents mi ni òbí mi a máa gbé fóònù yẹn lọ́wọ́ bí kò máa lọ lò lọ ni ibi tó dẹ̀ ti ń tẹ̀ yẹn ó lè tẹ̀ nǹkan mi tó láwọn yẹn gbọ́n jù wá lọ ọ̀tọ̀ ní nǹkan tó lóun wá ọ̀tọ̀ níbi tó máa wọ̀ nígbà tá a dẹ̀ jọ rí mo ní ṣé léyìí lóun wá ókè máa mú fún mọ́mí ẹ̀ abẹ́ tẹ̀ sínú ìwé láti bí iṣẹ́ wa wà á lè máa kà jẹ́ kí n máa gbé fóònù lé ẹ lọ́wọ́ mo ní máa kọ́pì ẹ̀ máa sẹ́ǹdì ẹ̀ sórí fóònù mọ́mí ẹ̀ akọ̀wé níbi iṣẹ́ abẹ́ tẹ̀ sórí ìwé tó bá di látọ̀la lọ wà máa kà tó bá máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ àti mọ́ ẹ lára tó bá ní kó dúró wájú class wà á lè ka nǹkan yẹn jáde ara tó yẹ kí òbí máa ṣe nìyẹn kò yẹ ká kàn fi àwọn ọmọ yẹn sílẹ̀ bó ṣe dára tó láti rí information tí wọ́n ń wá lórí ẹ̀rọ ayélujára òun náà ló ṣe burú tó torí pé tá bá wo oríṣiríṣi nǹkan míì tó wà ń bẹ tá bá dé ibi nǹkan míì ìròyìn míì gan tí ò yẹ kí àwọn ọmọ rí tí àwọn ìlú òkèèrè tí wọ́n ti fi sórí ẹ̀rọ ayélujára bó ṣe rí lọ́dọ̀ tí wọ́n lọ́nkọ́ lórí ń bí báwa ṣe ìdálù àti ìṣèlú tí wọ́n ń bí ó yàtọ̀ sí tí wọ́n lọ́hùn àwọn nǹkan táwa lè rò ń bí pé kò yẹ káwọn ọmọdé ríru eléyìí o àwọn ò wò pé ó yẹ káwọn ọmọ tí wọ́n máa rí wọ́n kàn fi sórí ẹ̀rọ ayélujára táwọn ọmọ bá rí àwọn ìròyìn míì tó bani lẹ́rù tí ò yẹ kọ́mọ tí máa rí títí dìgbà tó bá yẹ pé wá bàlágà di pé òun fúnra rẹ̀ á lè manage information yìí pé ṣe lè yẹ kí ó bà mí lọ́kàn jẹ́ àbí kò yẹ so ipa tí àwa òbí ń kó ń bẹ̀ ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. ibo la bá lù dé wọ́n ní pé ìdálù níṣèlú ṣé bá a ṣe dá ìlú tiwa òun la ṣe báyìí nítorí pé bàbá wa sọ nígbà táwọn ọmọ eré òṣùpá làwọn mọ̀ àbí wọ́n tún máa ń ṣe àlọ́ àpamọ̀ àti àpagbè òní wọ́n mọ̀ bàbá mo tẹ̀wé tẹ̀sẹ̀ tẹ̀ pàlọ́ àpamọ̀ fún ọmọ yín àbálọ́ àpagbè ẹ̀ ráyè. mo ń gbìyànjú ẹ̀yin ṣe lẹ́kọ̀ọ̀kan díẹ̀ torí pé àwa akọ́ ọ̀pọ̀lọpọ̀ òwe lọ́dọ̀ àwọn bàbá tiwa nígbà tí mo ń dàgbà tí bá mi bá pa òwe kan tó bá ń bá wa sọ̀rọ̀ tí gbogbo àwọn ọmọ yòókù bá lọ èmi á lọ bá wọn pé bàbá ẹ ṣàlàyé òwe yìí fèmí tí bá lọ pàmbò mi tó bá ní kó túmọ̀ ẹ̀ ṣé wàá lè túmọ̀ ẹ̀ máa béè lọ́wọ́ wọn ìlú ẹ̀ à ń sọ̀rọ̀ kan lánàá ẹnìkan ní àkọ́ àpò lẹ́gùn kọ́wó ni èèyàn ń kọ owó wọ́n á ní eégún ló máa sọ fún ẹ pé owó yìí kì í ṣowó mi o kì í ṣowó mi ló fún mi o ṣùgbọ́n máa dà sápò ṣùgbọ́n tó bá jẹ́ èèyàn tó bá fi owó lọ ẹ tó jẹ́ owó ìdọ̀tí o lè kọ́ ò ní kọ́ sápò wàá kọ́ pé o fẹ́ tí èèyàn bá dẹ̀ jẹ́ lówó tó bá jẹ́ ẹgbẹ̀rún 10 ló jẹ́ tó dọ́rẹ̀ tó ní fún mi lówó mi tó jẹ́ ẹgbẹ̀rún 2 ló mú fún ẹ gbà dà sápò
àkọ́ àpò nìyẹn pé owó yìí kò ṣe owó tó yẹ kó fún mi o irú ìyẹn ló ń kọ̀ sápò owó tó bá ti mú ìdọ̀tí dání èèyàn máa ń kọ̀ síwájú. máa kọ̀ síwájú ni. torí pé mo súnmọ́ bàbá mi láti béèrè. ilẹ̀ ti béèrè. ẹ jẹ́ ká sọ báyìí nípa ti ọ̀rọ̀ ti ICT tá à ń sọ yìí wọ́n ní báyìí ṣàlàyé ó dàbí lójú pé ó ti yé ẹ̀yìn ara lé ọ̀nà kí wọ́n lọ́nà àbáyọ yàtọ̀ sí pé ẹ̀yìn ààyè tí òun lè sọ yìí ọ̀nà àbáyọ fún àwọn tí wọ́n ń wò wá ṣọlá ìgbà yẹn sọ́yà máa ní pé kí ni bí yàtọ̀ ló jẹ́ wọléwọlé ló fi ń sọ bẹ́ẹ̀ ṣé torí ẹ̀ ń jẹ́ wọléwọlé lẹ̀ fi ń sọ bẹ́ẹ̀ ni tí ó bá yẹ pé torí ìyẹn àwọn míì tán ń wò wá bóyá báǹkì náà ti ń ṣiṣẹ́ bóyá ilé epo náà ti ń ṣiṣẹ́ bóyá olùkọ́ni ni wọ́n bóyá àwọn tó ń tajà ni bóyá àwọn tó wà nípò ìjọba ni ọ̀nà wo ìmọ̀ràn wo ọ̀nà wo lẹ́rù pa fi lè rí i pé wọ́n lo ẹ̀rọ ayélujára ní ọ̀nà tó tọ́. orí àwọn òbí sí ọmọ lèmi máa dúró lé jù torí tínú ilé bá ti dáa àwùjọ máa dára tá a bá tò ilé wa tá a mójútó ilé wa àwùjọ máa dára ohun tó tọ́ ni wípé kò sí bí òbí ṣe lè bízì tó ẹ má bínú màmá fọ ìbò díẹ̀ tí ò ráyè tó pé kò ráyè ó lọ bí iṣẹ́ torí ìta la ṣe ń ṣiṣẹ́ yìí torí ọmọ ni torí àwọn ọmọ wa náà ni tí a bá mójútó àwọn ọmọ wa bó ṣe yẹ ká mójútó wọn wàhálà ni fún wọn lọ́jọ́ ọ̀la tí a ò bá wò ó bó ṣe lè wù kó há tó tá a bá délé ẹ jẹ́ ká béèrè bí àwọn ọmọ wa bí ọjọ́ wọn ṣe lọ sí kí lẹ ṣe níléèwé lénìí highlight of the day báwo lẹ ṣe ṣe give me an highlight bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ tíṣà wo ni wà àti ẹ̀jọ ní gbọ́nmi sí omi ò tó níléèwé àwọn ọ̀rẹ́ ẹ̀ ń kọ́ ọ̀rẹ́ mélòó ló tiẹ̀ ní mélòó nu wọn ló mú fóònù wá sí skul tó ń jí fóònù mú sínú báàgì wa àwọn ọmọ wa gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ ọ̀rẹ́ wa táwọn ọmọ bá ti jẹ́ ọ̀rẹ́ wa wọn ò ní fi nǹkan pamọ́ fún wa tí nǹkan bá rú wọn lójú pàápàá wọn wá béèrè lọ́wọ́ wa àmójútó yẹn jẹ́ gbọ́dọ̀ béèrè láti ilé ọmọ Yorùbá gidi ni mí mo mọ nǹkan tó túmọ̀ sí pé kéèyàn mójútó ilé ẹ̀ ọmọ tá a bá ti mójútó láti lẹ̀ kò ní ṣìwàhù even táwọn ẹ̀rọ ìbá dọ́wọ́ ẹ̀ á mọ bó ṣe máa lò ó tàbá jẹ́ kí ìbẹ̀rù Ọlọ́run wà nínú àwọn ọmọ wa láti ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé wọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì táwọn ọ̀rẹ́ máa fi lọ̀ wọ́n níta wọn ò ní dá sí i wọ́n máa rántí pé bàbá mi ò gbọ́dọ̀ gbélé ìyá mi ò gbọ́dọ̀ gbélé bàbá mi kú at the age of 90 tí tó fi kú ni máa wò pé bá fẹ́ ṣe nǹkan mi pé bàbá mi bá gbọ́. ẹ̀ẹ́dẹ̀ ti dàgbẹ́ ti wẹ́ ti fẹ́ yàwó. mo ti tójú bọ́ ọwọ́ mi ti tẹ́tí wọ́n mọ̀ pé bàbá mi bá gbọ́ sorúkọ ẹbí ò ní bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí là ṣe bẹ́ẹ̀ mọ́ ìdí nìyẹn tá a fi máa ń fa ọmọ yẹn lẹ̀ pé àti wà ní ayé ọ̀làjú kí fóònù máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ àti wà láyé ọ̀làjú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ mi tó yẹ ká kọ́ wọn aráàta ló ń kọ́ wọn aráàta ló wá ń kọ́ wọn àti tán lórí ẹ̀rọ ayélujára ló ń kọ́ wọn. wọ́n sì wọ́n kọ́ ìgbà tá a bá ń sọ̀rọ̀ ńgbà míì gan nínú ilé mi ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ọjọ́ mi ni ọ̀pọ̀lọpọ̀ òbí ni ò bá ọmọ ẹ̀ sọ èdè abínibí mọ́ nínú ilé mo wà lọ́dọ̀ àbúrò mi kan ó dẹ̀ ń sọ fábúrò ẹ̀ ó ń sọ fún kan náà àwọn ọmọ wípé lọ sẹ́yìn kùlé ọmọ ní dádì wọ́n ti sẹ́yìn kùlé ìwọ mọ tó ń pè lẹ́yìn kùlé bó ṣe dàgbà tó yìí Yorùbá ní bàbá ẹ̀ Yorùbá ní ìyá ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá àti ẹ̀gbóyìnbó rárá àwọn ọmọ ní káwọn ọmọ máa sọ òyìnbó wọn ní wọn gbọ́dọ̀ sọ Yorùbá wọn gbọ́dọ̀ sọ Yorùbá nílé ó jẹ́ káṣà wa náà ibi táṣà wa ti ń sọnù information communication technology ibi tí àṣà wa ti ń sọnù bẹ́ẹ̀ ni so tàbá mójútó àwọn ọmọ dáadáa bó ṣe yẹ ká mójútó wọn nínú ilé táwọn wò pé báwo náà ṣe rìn báwo náà ṣe lọ táwọn náà bá dàgbà wọn máa rántí pé kò yẹ kí n ṣe báyìí kò yẹ kí n ṣe báyìí so wọn ní bọ́ sórí ẹ̀rọ ayélujára láti máa lọ kẹ́kọ̀ọ́ òdì àbí kàn ṣe nǹkan míì tí ò yẹ kàn ṣe àwọn ni pé ilé báyìí láti ń kẹ́ṣọ̀ọ́ ròde kí wọ́n sọ pé inú ẹ̀rọ ayélujára láti ń kẹ́ṣọ̀ọ́ ròde ẹ̀yin òbí ẹ ti gbọ́ láti ẹnu bàbá wa Akíndélé wípé ká kọ́kọ́ jẹ́ ọ̀rẹ́ ọmọ yín gbogbo ìgbà náà la máa ń sọ pé ká jẹ́ ọ̀rẹ́ ọmọ wa wọ́n ní pé ilé tá a bá kọ̀ tá a fi tọ́mọ kí ló máa pàpà wo ìrì lásán báyìí ló máa wò kì í ṣe àgbàrá kì í ṣe òjò
òun ló máa wò. Ẹ jẹ́ ká gbìyànjú láti rí i pé a fa àwọn ọmọ wa mọ́ra ká padà sí ibi tá a ti bẹ̀rẹ̀. Ẹ̀rọ ayélujára tá à ń sọ yìí náà gbogbo ẹ̀ náà kọ́ ló jẹ́ pé kò wúlò kò dára. Àwọn nǹkan tí wọ́n ń sọ yìí náà a lè fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ sórí ẹ̀rọ ayélujára. Òbí tó jẹ́ pé kò mọ bá ṣe ń ṣe pé bó ṣe ń sẹ́ẹ̀tì bó ṣe ń tẹ parental control sórí ẹ̀rọ alágbèékẹ́ tó kàn ju fóònù lẹ̀ fọmọ. Mo lẹ́yìn ọ̀gá kan tó jẹ́ pé kò sí nǹkan míì tó ń wò lórí ẹ̀rọ alágbèékẹ́ ó ní tó bá ti dúró sí ẹ̀gbẹ́ kan náà léun báyìí àwọn fíìmù tó ń pè ní blue film yẹn ló máa ń wò ń bẹ̀. Fóònù ẹ̀sìn kò ní password kò fi kóòdù sí tọ́mọ bá lọ gbé tó bá tẹ̀ kílẹ̀ rò kó máa wò ń bẹ̀. ńgbà tẹ́ bá bọ́ọ̀lù lọ́wọ́ òbí pé dáàdì mo rí nǹkan bàbá mọ́mí mo rí nǹkan ọgbẹ́ni fáwọn sex education yẹ́n kí ni bọ́lá ti rírú ẹ̀ rí ọmọ wa lọ ta lọ béèrè nítorí lórí ẹ̀rọ alágbèéká a lọ ta lọ béèrè. Ẹ má gbàgbé lọ́sẹ̀ tó kọjá nínú ọ̀sẹ̀ àti sọ lórí ètò yìí nígbà tí bàbá wa gómìnà ìpínlẹ̀ Ògùn tó ní pé ìpínlẹ̀ Ògùn ni àwọn tó ń fi ẹ̀rọ ayélujára lu jìbìtì pọ̀ sí jù pé kí àwọn àjọ EFCC kí wọ́n wá báwọn mójútó. Ó wá sọ kinní kan ó ní bóyá torí ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé ilé ẹ̀kọ́ ó pọ̀ jù ní ìpínlẹ̀ Ògùn ìyẹn ní àwọn ilé ẹ̀kọ́ gíga ó ló pọ̀ jù ní ìpínlẹ̀ Ògùn. Ní kó má lo ẹ̀rọ ayélujára ṣùgbọ́n jẹ́ ká lò lọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Bàbá wa ní pé àárín ọmọ lòún ti bẹ̀rẹ̀ pé torí ilé bá tò ìgboro á dùn. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí mójútó àwọn ọmọ wa láti inú ilé ibi tí ìpele kípele tọ́mọ bá wù kó lè wà. Wọ́n lọ mọ àwọn tó ti dàgbà tó ń yàwòrán wọ́n tó gba fóònù lọ́wọ́ ẹ̀ pé tí fóònù tó bá lò dáadáa má gbà lọ́wọ́ ẹ̀ ṣe gbọ́n kan wọ́n nípa àwọn gan ní ìpayà fún wọn bàbá àwọn tó ń kú ní ọmọ 90 years wọ́n sì ní ìpayà wọ́n dẹ̀ ti tójú bọ́ wọ́n dẹ̀ ti níyàwó wọn ti bímọ ńgbà yẹn etí ọwọ́ wọn ti tẹ́ tí ó ti kọjá etí wọ́n sì ní ìpayà. Mélòó nínú àwọn ọmọ tí ń lò ní ìpayà fún yín ẹ máa bá wa dáhùn ní ilé ìbéèrè wà fún gbogbo àpátápátá. Àdéhùn jù báyìí lórí ètò Kasalaye tó ní ọjọ́ Friday wọ́n pè wá ń gbòòrò à ń lọ wẹ̀jẹ̀ wẹ̀mú bàbá Akin tá a pè ń tẹ́ jẹ́ wa àjíǹde ara máa jẹ́ a máa rí yín bá a ti ṣèlérí fáwọn ará lẹ́pẹ́ tó ń padà bọ̀ èyí náà ti sọ pé ń padà bọ̀ àmú lè rí ẹsẹ̀ agbára Ọlọ́run láìpẹ́ pẹ̀lú àṣẹ lọ́rọ̀ lẹ́dùn máa rí kò pẹ́ ni wọ́n bọ̀ nípa kí ni wọléwọlé ẹ̀ ní kí lẹ rí tàwíjí yàmùyàmù ni mo rí wọn wá rí tàwíjí yàmùyàmù nìkan mọ́ gbogbo ẹ̀ náà fẹ́ bá wa rí báyìí ó ti pọ̀ báyìí títí ọjọ́ ajé tá a máa kíra wa pé a kú bó ṣe ń lọ nídìí ọjà nídìí kátàkárà. Èmi Adejoke Bakare mo dágbé lórí ètò Kasalaye lónìí. Ẹ má gbàgbé ẹ darapọ̀ mọ́ wa lórí gbogbo ẹ̀rọ alátagbà wa pátápátá. Kaftan TV Yorùbá ó wà lórí Facebook ẹ lọ sórí Instagram YouTube gbogbo àwọn ètò ọlọ́kan òjọ̀kan òun náà ló wà ń bẹ̀. Ẹ bá mi pàdé lórí Instagram mi Bakare Adejoke Julian Empress náà Diamond Empress òun náà wà ń bẹ̀. Ìyẹn sísítà mi òyìnbó tájọ ṣe ètò níta lákọ̀ọ́kọ́ ìyẹn ní ìpele tàkọ́kọ́ títí ọjọ́ ajé lẹ́ẹ̀kan sí mo dágbére pé ẹ kú kàlẹ̀ lọ́dẹ̀ ire àti ayọ̀ kò ní fi ilé ayé ẹnì kọ́kọ́ wá ṣe dágbére ó dìgbà kan náà. Kasalaye fún wọn Kasalaye fún wọn. Àwọn bàbá wa mọ́nimọ́ni àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu atẹnumọ́ràn kì í jóná o. Ó dìbò fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò kan ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá Kasalaye ní ìkànnì Kaftan TV Yorùbá. Ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday Ọjọ́rú Wednesday àti ọjọ́ Ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare Kasalaye níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn fún àlàyé ẹ kàn sí wa lórí Kasalaye àlàyé ní bàbá ọ̀rọ̀.